ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ààrẹ afìwàṣọ́nà jákèjádò àgbáláyé. Mo mọ̀ pé ó ti tó bí ọjọ́ mélòó kan tẹ́ ti retí pé àti ẹ̀gbóhùn olólùfẹ́ wa àti ẹ̀rí olólùfẹ́ wa yàtọ̀ sí àwòrán àbí fọ́nrán ilé tàbí síta tàbí jẹ́ kẹ́ mọ̀ pé ibi tí Olódùmarè tún ní ká sọlẹ̀ sí rèé. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Afẹ́nifẹ́re tí ẹ ń kí wa tẹ́ ẹ sì ń fi ire àti àdúrà tí ẹ fi ránṣẹ́ sí wa. Lágbára lọ́wọ́ Olódùmarè kó tẹ́nìkọ̀ọ̀kan yín fẹ́ náà ní yóò tó lọ́wọ́ dúpẹ́ pọ̀ mo mọ rírì yìí gan. Ọláyínká ni mo jẹ́ akọrin ní bàbá tó fi lọ́mọ àpèlé oko àjẹrò ní ìníjẹ́ ayé dùn ayé tèmi tí yóò dùn kò ní kan ó ṣèwọ̀ ká tó fo iṣẹ́ nu ká tún bẹnu jẹ́ omi kì í korò lẹ́nu. A máa pàdé ara wa lóòrèkóòrè ní àwọn ojúkò ayélujára Mr. Ayédùn ní àwọn ojúkò ayélujára olólùfẹ́ yín ààrẹ afìwàṣọ́nà. Ẹ ti mọ̀ pé Wáwo TV tàbí kẹ́ ẹ bá Wáwo lásán pàdé àwọn náà ní ojúkò tí à ń lò tá a fi ní onírúurú nǹkan wá sí ojúwòran àti etí gbọ́ yín. Ní YouTube wa Wáwo TV ni, Instagram Wáwo TV àti Wáwo TV, X handle wa Wáwo TV, TikTok Wáwo TV, Facebook Wáwo, nígbà tí Facebook page wa tó ń jẹ́ Wáwo TV. Gbogbo àwọn ojúbọ ìpátá ọ̀nà ni ẹ ti máa bá wa pàdé láti máa fi irú àwọn iṣẹ́ wa tá a máa fi síbẹ̀ láti fi jọmọ gbádùn ara wa sọ̀rọ̀ wájú sí ìjẹun pé ayé ti lù jára wọn. Ipa ọgbọ́n náà ni mo pe àwọn nǹkan tí a máa mú wá fún wa lọ́kọ̀ọ̀kan èjèèjì. Tẹ́ bá ti bá àkọlé yẹn pàdé ipa ọgbọ́n series, ipa ọgbọ́n series, ẹ wà máa bá onírúurú nǹkan pàdé. Nínú àwọn nǹkan tí ẹ máa bá pàdé nínú èyí tá a pè ní ipa ọgbọ́n series yìí ní ojúpọ̀ àwọn ojúpọ̀ Wáwo TV wa gbogbo òun náà ni èyí tí mo pè ní ìjánu ọmọ. Ẹni ó kọ ọmọ nìjánu ọmọ, bẹ́ẹ̀ ni báwọn bàbá wa bí wọ́n ṣe pè é nìyẹn. Bákan náà nínú tẹ́tù máa bá pàdé nínú ipa ọgbọ́n òun náà ni èyí tí a pè ní tá a mọ̀ ìyẹn èmi àti ìyẹn àjọ máa fojú live láàmà ṣe yẹn gbogbo ọjọ́bọ̀ Thursday lágbára Ọlọ́run. Ó túmọ̀ sí pé yóò gbéra sọ ní ọjọ́ mẹ́jọ òní. Tó bá ṣe pé ẹ ti kúrò ní Thursday ní ibi tí ẹ ti ń wò mí, ìjọ tó bá ṣàbò sí Thursday òní àtàmọ́ òní yóò gbéra sọ lágbára Olódùmarè. Ẹ má jẹ́ kí n dènà pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀. Ẹ mọ̀ pé mo sọ fún wa pé ọ̀nà mẹ́ta òun náà ni àwọn nǹkan táwọn mú wá ní abẹ́ ti ipa ọgbọ́n. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni mo pè ní atúmọ̀, níbi tá a ti máa mú àwọn òwe proverbs a máa mú wá fún wa, a dẹ̀ máa ṣàlàyé fún wa ìtumọ̀ rẹ̀ lédè Gẹ̀ẹ́sì. Ìyẹn ọ̀pọ̀lọpọ̀ gbà ó lè má jẹ́ fídíò, ó lè jẹ́ pé a kàn kọ́ tí a sì pín káàkiri àwọn ojúpọ̀ wa. Mo ní fi yẹn ṣe bí ìfáàrà, ẹ máa gbádùn wa o, ẹ sì máa pàdé wa gẹ́gẹ́ bí ẹ̀yin náà kúkú ti mẹ́ni tẹ́ ẹ ní iṣẹ́ tá a fi rán kún iná ni kò jẹbọ, èyí tá a fi rán kàlà náà ni kò jẹ̀dọ̀, èyí tá a fi rán ikún ẹ wò ó kúnúgbà ò lè jẹ tá a fi rán kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Tó bá ti jẹ́ nípa ti èdè àṣà àti ìṣe Yorùbá ẹ ti mọ̀ wípé tá a bá ti mú wá fún yín débẹ̀ kò fà á. Ẹ kú ojúwòran, ẹ kú etígbọ̀ọ́, ẹlẹ́mẹ̀wọ̀n, ẹ kú kalẹ̀.